bàbá one way ni mọ́tò yìí ń gbà lọ yìí. ṣé ó yẹ kó rí báyìí tẹ́lẹ̀. alẹ́ tí dèbí mo sọ fún kọ́lídìí mi mo ní tabada ta jàrọ́ fa jàrọ́. ìtọ́nà ti lélẹ̀ náà one way rè. láti gbà tí wà bí náà ti ń gbà. wọ́n ti ń gbà. tó dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ ńgbà tọ́rọ̀ bò ṣẹlẹ̀. àlọ́ náà lèmi sọ fún ọ̀rẹ́ àbúrò mi mo ní lóòótọ́ mo ń dábàá yọ ọwọ́ àṣejù àwọn LASTMA gbò tó yẹ ìsìn mo láwọn náà kápá mọ́tò mo ń bẹ̀ tà àṣejù tí wọ́n ti pọ̀. bàbá òfin lòfin àwọn náà tó ń wò wọn tó fi wọn lè báyìí torí ìbò ọ̀la ni fẹ́ kó rí bẹ́ẹ̀. fídíò kan ni àwọn èèyàn rí òwò tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára àwọn òṣìṣẹ́ LASTMA ló ṣe é ní àwọn òṣìṣẹ́ ìjọba Èkó tí wọ́n rí sílé lọ bíbọ̀ ọkọ̀ lójú pópó ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n mú jó tí à ń wù yìí tí wọ́n ń kọrin tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn Èkó tí wọ́n ti ṣẹ̀ táwọn tọ̀hún sì ti gbé wọn ṣépè rẹpẹtẹ pàápàá àwọn awakọ̀ èrò àwọn dìónà tí wọ́n ti kó sí wọn lọ́wọ́ nígbà kan rí. níṣẹ́ ni àwọn LASTMA sọ pé àwọn ti ṣe pẹ̀lẹ́ o àwọn kò ṣe gidi gan kó mọ́ láàrin ìlú àwọn ti jáwé oríjì báyìí níṣẹ́ ni kí ìran alára ó ṣe àforíjì o kí ìran ajérò pàpà ó jẹ ìbúrẹ́ kí wọ́n máa wò táwọn o kí Babájídé Sanwó-Olú lè padà wálẹ̀ kan sí nítorí ìjọba ọkùnrin olóṣèlú náà ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ìgbàlùmọ́ àwọn lẹ́rẹ̀ẹ́kẹ́ gidigidi o báwo ni ó ṣe kọrin ọ̀hún ẹ gbà á kí ẹ gbọ́ dáadáa. tí bá wọn bá adéròmú Kazeem Ọlájídé sọ̀rọ̀ ọ̀gá àgbà nílé iṣẹ́ tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá ẹgbọ́n ṣé ẹ̀bẹ̀ yìí ṣì bá tàbí kò bá tí wọn ọlọ́kadà tó padà sójú pópó tí ìjọba Èkó ń wò wọ́n nílò ń kọ́ nítorí ìbò tó máa wáyé lọ́la òde òní àti àwọn awakọ̀ tí wọ́n ń gba one way kiri tí ìjọba àti àwọn agbófinró kò wí kiri kan báyìí nítorí tí Sanwó-Olú fẹ́ padà sórí àpèrè ìjọba Èkó lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀ pátá ni àwọn aráàlú ti sọ̀rọ̀ ẹ̀ máa bá wa ká lọ. ogun mẹ́fún láti. awakọ̀ ní ilé kọ́ àbí ẹ ti ń wà ọ́ tọ́dún mélòó báyìí sá. 65 mo di kó ní school ní iṣẹ́ mi. 1965. mo di kó ní school mo di wọ transport. mo gba driving license ní 1970. ẹ lè ti la oríṣiríṣi òfin kọjá oríṣiríṣi. mo wa òkú ẹ mo wa dánfó mo wa taxi. ta ní rògbò nìkan nínú ìgbà wọn wà. lẹ́kọ̀ọ́ yìí bàbá orí táwọn LASTMA wa ń kọ wọn ní kẹ́ ṣàforíjì kẹrin táwọn bá ṣẹ̀ kó járíjà wọn orin yìí só ti ẹ̀ bá mọ́ tọ́lọ́ ọ̀la nìbò. tó kàn ṣẹlẹ̀ ní pé ó wà lọ́wọ́ ìjọba. ọwọ́ ìjọba ló wà. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò sí tí ò láti ṣe lóye sí kò sẹ́ni tí ò lè ṣe tí ò bá ṣe. ó tọrọ àforíjì náà ni. ó máa dúró jù because àmú ọmọdé àmólè àti dípò lè ní àbáwí anígbèsọ nǹkan ọwọ́ ẹ̀yọ́ tó sọlẹ̀. kí la tún fẹ́. pé láyé òun ló jáde ẹ̀ so àmọ̀ràn tó ń fẹ́ gbàjọba ni tí gbogbo tó ṣẹlẹ̀ yìí àwọn LASTMA kọ́kọ́ sí ẹ̀ torí pé kí ni ó hápù sí àwa náà kò sí tó tẹ̀ fọ́nì jù pé bí ẹ̀ méjì mo rí àwọn tó wá láti other states tó páàkì báyìí fún pé kéèyàn gbọ̀ nípa ọmọ máa mọ̀ tí ò mọ wọn mojú la ẹ. tó ń béèrè ọ̀nà ọ̀dẹ̀ ìṣàlàyé fún àwọn LASTMA bẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀ mọ́lẹ̀. wọ́n lè gbé mọ́tò ẹ lọ. àti pé yẹn kẹ kékeré ẹ rí àwọn LASTMA wà ń dáṣe tọ́gbì tí wọ́n bì ti ìpátá wọn. lórí mọ́tò lọ. because àpò ara tó ẹgbẹ́ iṣẹ́ tó ń ṣe wọ́n ṣe fún gọ́ọ̀mẹ̀ntì ó ti ṣàkóso wọn náà ṣe. orí inú wọn à ń gbọ́ mi ò ní wọ́n mú débi máa mú ọ báyìí à ń gbọ́ pé inú wọn dájọ́ 10,000 20,000. táwọn kan náà tiẹ̀ ní mọ́tò lójú ọ̀nà. àmọ́ ìjọ ní mọ́tò mẹ́ta mẹ́rin wà nù wọn bẹ́ẹ̀ náà ni ibi tá a ti padé lẹ́nu ìgbà tí LASTMA bẹ̀rẹ̀ àti rí ìjọ ẹ pé kò tí ọjọ́ kò tó ṣù ó ti kọ́lé lójókòó ẹ̀ náà tó lọ so àwọn ìjọba náà lè ṣe àtúnṣe ẹ̀. so bàbá ìsìn Sanwó-Olú tún ń padà bọ̀. tí
tíjọba bá padà wá kí ni kò ṣe lórí ọ̀rọ̀ LASTMA tí a fi ròyìn tẹ̀ wá mọ́tò lọ́rùn dára àwọn náà lọ́rùn. ìlú náà la wà nígbà tí à ń bọ̀ dédé bẹ̀. lórí ọ̀rọ̀ VIO gbà yẹn. ọ̀rọ̀ VIO àti LASTMA yìí náà àwọn LASTMA yìí náà gbà ń bọ̀ dédé bẹ̀ ó kọ́ wọn lápá náà ó yẹ ìsìn kí nìkan lápá náà ni pé kò le tó yìí rárá àwọn LASTMA yìí ń tọ́ dẹ̀ bàjẹ́ pọ̀ because during the time táwa ń wa mọ́tò tá à ń ṣe ọlọ́pàá ọlọ́màjà pààyàn tí wọ́n bá pààyàn nìkan ló ti jù. nígbà yẹn pẹ́ pé tí ẹ bá ṣe any offence kọ́lọ́pàá tó lè mú ilé station offence ẹ kọjá bóyá yẹn tẹ bá dẹ̀ dé station náà bí ẹ tẹ fẹ́ parí ẹ̀ kankan ẹ lè ná 1,000. tí wọ́n á ní kó máa gbé mọ́tò ẹ lọ. kó máa bá tiẹ̀ lọ nígbòdò ayé LASTMA ló di pé àwọn tó bá dé ọlọ́pàá tó bá ní bóyá ọba LASTMA á ní kó lọ sọ́gbà LASTMA lẹ́gbẹ́ mo rò bá wá tètè rẹ nípa àwọn náà ká ṣàkíyèsí ní ìtura àwọn náà nífẹ̀ẹ́ ti bá ní ìpẹ̀lú LASTMA lẹ́gbẹ́ tó bá ti rí bá wọn máa mú owó lè pọ̀. kí lọ́nà àbáyọ báyìí sá kí lọ́nà àbáyọ kí ni kíjọba ṣe báyìí. mo tí ìjọba lè ṣe náà ni pé torí pé èmi náà bímọ kò sọmọ mi nù wọn náà. ẹ̀ẹ̀bẹ̀ ọlọ́kọ̀ gbàjẹ́ lẹ́nu wọn. ìjọba bá dà wọ́n lẹ̀ náà. baba one way ni mọ́tò yìí ń gbà lọ yìí ṣé ó yẹ kó rí báyìí tẹ́lẹ̀. alẹ́ tí dèbí mo sọ fún kọ́ọ̀lì mi mo ní tabada ta jàrọ́ bá jàrọ́. ìtọ́nà fi lélẹ̀ náà one way rè. láti gbà tí wà bí náà ti ń gbà. wọ́n ti ń gbà tó dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ ńgbà tọ́rọ̀ bò ṣẹlẹ̀. àlọ́ náà lèmi sọ fún ọ̀rẹ́ àbúrò mi mo ní lóòótọ́ mo ń dábàá yọwọ́ àṣejù àwọn LASTMA gbò tó yẹ ń sìn ó láwọn náà kápá mọ́tò mò ń bẹ̀ tàṣe ju tí wọ́n ti pọ̀. ẹ bàbá òfin lòfin àwọn náà tó ń wò wọn tó fi wọn lè báyìí torí ìbò ọ̀la ni fẹ́ kó rí bẹ́ẹ̀. ìbò yẹn kó rí bẹ́ẹ̀ ṣe a nígbà tí èmi náà ń lọ lé ní ìjẹta ìdí mo wọ̀ bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ráyé gèlè mi gbé mọ́tò mo wọ̀ bí ṣé wọn gbọ́ ọ̀nà ọdún ní láti bó ti ọdún dúró ṣe nígbà tí a kọ́ láti bí báyìí dé Sheraton alowa náà wá 20 minutes tó bá yẹ dé Sheraton báyìí àti ẹ̀rọ pé bóyá ó fẹ́ dà á lẹ̀ kó òun lọ́mọ ni ó fèsì wọ́n wé àwọn tó ń bọ̀ látọ̀tẹ̀ dúró. ó gbà délẹ̀ gbọ́n ni. ìṣedélẹ̀ ndc ó gbàdé tó ní Kẹjà. ó fèsì gbogbo àwọn mọ́tò báyìí. wọn ò sì mú. wọn ò dẹ àwọn LASTMA gbogbo táwọn àti ẹgbà ó ní wọn máa mú ẹ wọn máa ṣe bá ó ní kí ó wà bẹ́ẹ̀ wọn lẹ́nu bẹ́ẹ̀. lọ́wọ́ yìí. lóòótọ́ gbogbo tí a bá LASTMA ti lọ́wọ́ wọn báyìí. torí pé bò ń bọ̀. àwọn èrò wa ń dùn mo lórí Ọlọ́run ní ṣe lórí burúkú mo ní bó ṣe ń bọ̀ yẹn mo ń ṣe rí pé mo sáré mọ́ kínní nígbà tí. ìmí ń bọ̀ tó dojú kọ. tí a rò bí yẹn máa kọ pé tó bá kọlù bẹ́ẹ̀ gbogbo ẹ̀tẹ̀ mo ní aláìdáàdì ẹ sọ fún mo bẹ̀rẹ̀ sí kú ọmọ ẹ àwọn èrò kan tún bẹ̀ mí jà so àwa náà là ń ṣe ra wa. kọ́lọ́ ń ṣàánú wa bàbá ẹ ṣe àdúgbò sà àmàrí bàtà. àjọ ìgbọ̀fẹ́ fún ìjọba ni pé kí Ọlọ́run jẹ́ kí ìjọba yìí padà. àmín. torí àfẹ́ náà ká ìṣẹ̀lẹ̀ ẹni ẹlẹ́ni wáyé. ó jẹ́. torí pé tó bá padà náà sí wọ́n ní òòṣà téèyàn ti pọ̀ ti fẹ́. ó sọ yìí dẹ́ pé ata ti gbúrò ẹ lọ o ata ti gbúrò ẹ lọ. so kí àtúnṣe ẹ lọ́dọ̀ ìjọba ló wà yá. Ọlọ́run àgbà fọlá. gbogbo agbára àwọn ìjẹ́. bàbá ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí. because I'm now 75 years. wow ọ̀gá tó. and most nǹkan tó nǹkan bẹ̀rẹ̀ sọ lórí ọ̀rọ̀ LASTMA ni pé because tó bá yẹ pé that opportunity tó wá nígbà yẹn lọ́kọ́kọ́ dé ohun èmi náà láti ṣe. ẹ fẹ́ ṣe LASTMA gbára bí. tó bá yẹ pé ohun mi láti ṣe. ok ẹ bá darapọ̀ mọ́ wọn. à ṣe má darapọ̀ mọ́ wọn lórí level ni you understand so but nítorí ìdí kan mi ò tún lè ṣe torí pé mi ò lè dájú kan lẹ̀ ọ̀nà tí mo fi lè dájú kan lẹ̀ ni pé èèyàn ò lè bẹ̀ mí pé kọ́ bẹ̀yìn kẹ́ mọ́ gbọ́ kẹ́ mọ́ gbà. kí má gbà mi ò lè ṣe so ìdí tí mi ò fi lè ṣe nìyẹn mo ní gbogbo ọ̀nà lọ́ fi gbà mí láti lè fi wọlé lórí level mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí coach. ok ẹ mọ̀ pé nǹkan tó gbogbo iṣẹ́ tó bá di force mi àwọn tó strong bẹ́ẹ̀ni but to that level wípé kí wọ́n dájú pa ó sanjú pa wọ́n bẹ̀yàn kí wọ́n gbà kí wọ́n máa gbà nǹkan tí mi ò fi lè ṣe ọlọ́pàá tí mi ò fi lè ṣe náà nìyẹn ṣé wàá rí lẹ́kọ̀ọ́ yìí nǹkan tí mo sọ pé youth mi ní because we are the youth àwa náà la máa látún máa dìde lọ́la ṣé wọn understand ìmọ̀ràn tèmi kàn máa fún àwọn LASTMA yẹn ni pé ṣẹ́rí tí wọ́n bá ń sọ wípé èèyàn àbí fúnra ẹ̀ ó yẹ kó pa mọ́ ni. ó yẹ kó pa fún ẹ̀mí wọn ni because there's many things tá a gbọ́n máa fojú rí fún ara wa ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí during the time tó wọlé tí LASTMA wọlé
àmì pilot ṣé ọ̀nà sáà iṣẹ́ bí náà nínú náà ṣe. ok onímọ́tò lẹ́yìn náà ọdún mẹ́rin tí ń wá báyìí. èmi ti wa mọ́tò ń sin over 33 years. 33 years. èmi ti ṣe déédéé wípé wọ́n wá ìgbà yẹn ó le gidi gan tó jẹ́ pé wọ́n wá kó mọ́tò wá mi báyìí a lè fi 120. ní Maryland ní báyìí. ní àwọn páàkì àwọn mọ́tò yàtọ̀ pàjá mi báyìí a lè fi 120,000 140 150 ká lọ fi gba mọ́tò bí mẹ́ta. ìdájọ́ wa gan ní táìmù ẹ̀ wọ́n ti nà ti ìyàwó gan ó fẹ́ lè máa ṣe pé nílé ṣé understand tó tún máa jẹ́ pé àwọn tó jẹ́ pé àtún máa ní ìtàn fún ní nǹkan àwọn náà lọ tún máa wá wọ́n máa ní ìdíkẹ́ táàkì ìdá ọ̀nà ìsàngò sí ọ̀dà agbófinró ni wọ́n ràn wọ́n níṣẹ́ ni so but tó ìgbà tó jẹ́ pé àwa náà tún ní páàtì kan tá à ń tè pẹ̀lú wọn tó jẹ́ pé àìjọ ń yọ̀ ṣáájọ́ mi máa wá tó jẹ́ pé kò ṣe pé nǹkan yẹn lọ wá fún àníyá ẹgbẹ́ má ṣe ọwọ́ lásán lọ ẹgbà ẹ̀yin náà gbà ọkàn. so ó yẹ kí wọ́n máa consider tó bá dáa pé nǹkan ṣẹlẹ̀ tó fẹ́ kó mọ́tò bọ̀ wọ́n nígbò yẹn mo ti ṣe rí tó jẹ́ pé mo nà LASTMA mẹ́rin níbi báyìí mo nà wọ́n tí mo gbá wọn dídí tó kàn lẹ̀ wọ́n gbé kéèsì mi lọ sí Òṣòdì nígbà yẹn gbogbo táìmù yẹn ṣáà nǹkan tó mi fi calm down pẹ̀lú wọn ni so ìmọ̀ràn tèmi fẹ́ gba ìjọba ní pé kàn ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ LASTMA lẹ́kọ̀ọ́ ṣe wá rí nọ́mbà 2 níbẹ̀ òun ni àwọn task force ní èrí nǹkan tó fi yàtọ̀ sí LASTMA because task force ọlọ́pàá the same characters àwọn yẹn tẹ máa ń wà bí hooligans ni wọ́n á kó hooligans nínú mọ́tò wọ́n á ṣe gbogbo ẹ̀ sẹ́mọ̀ kò ṣe pé àwọn èèyàn náà tó bá face wọn gbà míì kò ṣe pé wọ́n dédé face LASTMA frustration ni wípé ẹ wo ọjọ́ tó wá kó àwọn mọ́tò wa kan bẹ́ẹ̀ 14 náà kó lẹ́ẹ̀kan náà small car àwọn kórópè ẹ̀ 14 kí ló ṣẹlẹ̀ ìjọ ẹ̀ kí tó rí 1,000 ń lọ ní. lẹ́yìn ìgbà tó ń gbà yín gbẹ àwọn tó ń gbà lọ́wọ́ yẹn bó lẹ̀ ń san sí àpòjọba lẹ̀ ń san sí ni àbí ẹ̀ ń fi ẹ̀ ń ṣe owó àbẹ̀tẹ́lẹ̀. sẹ́rí ibi tá à ń lọ gan náà lẹ́sẹ̀ sọ sí yẹn sẹ́rí tó bá yẹ pé owó yẹn àpòjọba ló ń lọ straight tó ń ṣe pé within ṣé wàá rí ìjọ ẹ̀ gangan tó kàn jẹ́ pé nǹkan tá a lè máa. sọ síta ni sọ lórí atẹ́gùn. Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti rí àwọn ọkọ̀ on that very day with the money we take go because I'm the treasurer of the unit so sir àpò owó yẹn lọ mo rí àwọn bí owó yẹn ṣe lọ rẹ́rìn pé òṣìṣẹ́ wà lóhùn ẹni máa jẹ́ wà mójì bàbá ìbò ọ̀la bó lè bẹ́ẹ̀ rí kí ni ìfọ̀kànbalẹ̀ lẹ́kọ̀ọ́ ìpẹ́tò gbogbo wàhálà ayé ọmọ Ìgbò ọmọ Yorùbá o kí lẹ́yìn rí sí. Ọlọ́run òun ló máa ń ṣe àtúnṣe nǹkan Ọlọ́run ló dẹ̀ mọ nǹkan téèyàn ò mọ̀ ṣé mo pé bá ṣe jókòó yìí a mọ nǹkan tó lè ṣẹlẹ̀ in the next 3 hours báyìí Ọlọ́run nìkan ló mọ̀ fẹ́rí ìbò ọ̀la ọ̀ọ́nú ìbò ṣé ọ̀nà stand ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ nǹkan kan tí a máa tọrọ ń bẹ̀ ni pé kí Ọlọ́run kó ṣe kí ni ó dáàbò bò yìí kó má jẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ kó ṣẹlẹ̀ nínú ọ̀la ẹ̀ oníkálukú kí nǹkan tó máa ṣe ó gbalẹ̀ ẹ lọ ọ̀run ti mọ ẹni tó máa dé bẹ́ẹ̀ gbogbo ilé ìtàkùn ṣe yìí ṣé wá rí wọ́n wá débẹ̀ náà wọ́n rántí wípé kì í ṣe àwọn nìkan àwọn èèyàn kan wà sálẹ̀ ẹ wo this time of the morning pé pàṣẹ ń lọ gba tán sáré fún owó èmi ti rí ibi tó jẹ́ pé èèyàn ti fẹ́ gba 20,000 wọ́n dẹ̀ yọ 9,000 nínú ẹ̀ fẹ́ yọ nínú ẹ̀ títí ká tó bá wọn bẹ̀bẹ̀ gbà ó pọ̀ wọ́n yọ 5,000 ẹ wo owó yẹn láì ṣe dọ́là fa náírà tó náírà tó understand fún gbogbo yẹn kọ́ bá wo ọ̀hún kan mú wálẹ̀ wọ́n ṣàánú orílẹ̀-èdè kó má jẹ́ pé àwọn nìkan ìjọ màmá ṣe kọ́ ṣàánú gbogbo àwọn ènìyàn ẹ wọ àwọn ọmọ tó ń bọ̀ nísìn mo wọ street kan ní gbogbo táìmù yẹn tí kí ni ẹ ṣẹlẹ̀ yẹn gàrí inú kan bá àwọn ọmọ tó ń lè tán wọn gbogbo bá àwọn ọmọ àgbọ̀jọ ṣàánú wa nílé sọ yẹn ṣàánú wa lórílẹ̀-èdè gàrí wa jẹ́ bread àti sardine àbí ìrẹsì táwọn èèyàn lè má jẹ ń sùn lóye kó máa lé ẹ̀ fáwọn ọmọ báyìí ni tí máa wù wọ́n báyìí so Ọlọ́run nìkan ló lè ṣàtúnṣe èmi ò a lè sọ wípé tó bá débẹ̀ wọn máa ṣe báyìí àfi kí Ọlọ́run kó sí wọn nínú kó ṣe dáadáa